Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè òkun àti gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè ọ̀sà. Ebi àárọ̀ ò ní pa wá, ebi ọ̀sán ò ní pa wá, torí tẹ́bi bá pa ọmọ yóò dúró tì yẹ́ ẹ̀ nídìí àrò ni. Tẹ́bi bá pa ọmọ òun yóò dúró tì yẹ́ ẹ̀ gbágbágbá nídìí àrò báyìí ni. Tẹ́bi bá pa ọmọ sẹ́, ebi tó bá ń pa àwọn ọmọ bí ìyá wọn bá ń dáná báyìí wọn ó dúró tì ìyá wọn di àrò ni. Bí ike oúnjẹ yẹn ó ti délẹ̀ kíákíá ni. Ẹ gbọ́ bó ṣe jẹ́ nìyẹn gbogbo èèyàn ọmọ Yorùbá. Ọlọ́run má fi bí àárọ̀ pa wá, má fi tọ̀sán pa wá, kò sì má fi talẹ́ pa wá o. Iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ yìí àtúndè ńlá ni. Ṣé ẹ mọ̀ pé àwọn àtúndè kan bẹ tó yẹ pé tẹ́ ẹ bá lò tó bá tún yẹ ogun yẹn ó tún dìde? Báwo là á ti ṣe é? Pátákó ẹsẹ̀ irin, pátákó ẹsẹ̀ irin tẹsẹ̀ rẹ̀ méjì tọwọ́ rẹ̀ méjì iwájú, ẹgbìyànjú ẹ wá mẹ́rẹ̀ẹ̀rin. Pátákó ẹsẹ̀ ẹṣin méjì tiwájú méjì tẹ̀yìn. Ẹ gbọ́ odidi ọ̀gá tó pé, ìrù ọká tó pé, koríko èrùwà, koríko kan ní jẹ́ bẹ́ẹ̀ à ń pè ní èrùwà, wọn á ní koríko dìde, èrùwà dìde, ewé gbégbé á wá du gbogbo ẹ̀ pọ̀ á pò mọ́ṣẹ́ á máa fi wẹ̀ ni. Mo fi yí lẹ̀ fún yín, ẹ jẹ́ gbogbo ọmọ ó ṣe é. Bí ìṣòro bá pọ̀ fún èèyàn yóò gbìyànjú tó pọ̀ nú ayé rẹ̀, wàláhì yóò gbìyànjú tó pọ̀ nú ayé rẹ̀. Ẹlòmíín bí ó ti wọ àkọsẹ̀jáyé rẹ̀, wọ́n ní ọjà tí ó tà ní irú ọkọ tí ó fẹ́ ni bẹ́ẹ̀ náà ló, ṣùgbọ́n nǹkan òdó náà ó tó tandi ni lọ́ọ́ lo sẹ́yìn ọ̀rọ̀ ayé rẹ̀ ó nítumọ̀. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Yọ yẹ wá kò ní yẹ ẹlẹ́tì wa ní kọ́lọ́mù ṣe kọ́ má ṣe tọ́ta wa. Ọmọ nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ ọbẹ̀ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ ni, ọbẹ̀ tọ́jú ara rẹ ni, ẹ kàn sí wa. Ẹ ti fi sẹ́ kan lẹ̀ wọ́n á ní kí n béèrè pé báwo lẹ ti ní ká má béèrè lọ́wọ́ mi ìní dán olóhùn yẹn. Ìwọ́n tó bá join private group owó ni wọ́n fi ń join rẹ̀ 10,000 ní fẹ́ni tó bá wà Nàìjíríà láti bẹ̀rẹ̀ lọ àpò márùn-ún sẹ́fà ni. Ọyẹ mú nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +2348032983298. Ọyẹ ẹgbà tó lédè bẹ̀rẹ̀ sí +2290154651928. Àwọn ọbẹ̀ náà wọ́n ti fi nọ́mbà méjì kún nọ́mbà wọn +2290154651928. àwọn nọ́mbà mi yòókù òun lẹ́ẹ̀ máa rí. Bẹ́tò wà yìí bá dọ́dọ̀ yín ẹ má dè mọ́lé, ẹ máa pín kọ́ máa jẹ́ kárí fáwọn yẹn. Ẹni ọba fún yọ ṣàdúrà fún ọ, ó lè má rówó ṣe sàárà, ó lè má rówó oúnjẹ fi ṣe sàárà, ṣùgbọ́n ẹni tó bá fún lélẹ́yìí yóò dúpẹ́ yọ ṣàdúrà fún ọ. Ẹ rí ẹlòmíì lọ́sàn yìí ó ti ṣe ráìsì, ó ti kájà sí, ó ti dín. Mo sọ fún yín pé ọlọ́mọ fi bí àárọ̀ àti tọ̀sán pa wá, pé bí bá pa ìyá tó pa ọmọ, bí ìyá bá ń dáná ọmọ ó dùn ó tì nídìí àrò ni. Débi pé bẹ́ẹ̀ lómi ráìsì tó bá jàjàrà níwọ̀nba ráìsì ibi títí ń dáná lọ́wọ́ náà ni ó ti máa kó jẹ báyìí. Ọlọ́mọ ti wá tì fún lọ́rọ̀. Yọ yẹ wá kò ní yẹ lẹ̀ tiwa ní kọ́lọ́mù ó ṣe kó má sì tọ́ta wa. Bẹ́tọ̀ ìbá dọ́dọ̀ yín ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Benin ẹ kú ojú lọ́nà, bàbá ọgbọ́n dé tán kó tó di sàmẹ́dì ẹ sá máa pè mí. Ẹ̀ǹtẹ̀ fẹ́ ra iṣẹ́ ọdún ẹ ti wà nílẹ̀ yanturu. Ẹ̀yin mi lórílẹ̀‐èdè Abidjan, Mali ní Senegal ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní títí tó fi lọ Liberia ẹ kú ojú lọ́nà tiwa lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ́ta. Gbogbo nǹkan náà ni wọ́n bá bẹ́ẹ̀ ẹni tó bá bẹ̀ wá níṣẹ́ owó wọn máa ń yàtọ̀ sí ẹni tó fẹ́ ra ọjà lọ. Kò sí kí wá sí pé gbogbo ọjà iṣẹ́ tá a bá fi ilẹ̀ lẹ́lòmíràn pé mo fẹ́ rà díẹ̀ ń bẹ́ àrárá o, àwọn ọ̀sẹ̀ tí ò sí rà ń bẹ ńlẹ̀ o. So gbogbo orú àwọn ọ̀sẹ̀ lálálálá ta kà yẹn kì í ṣe pé òun ta lè ṣe tá a máa pé káwọn èèyàn máa ra ọ̀bẹ̀ wá ni a sì pọ̀ sí. Wọ́n tó bá fi DHL gbé wọ́n lọ sanwó DHL, wọ́n tó bá mọ́tò gbé wọ́n lọ sanwó mọ́tò. Ìsáwá làbọ̀ sanwó adara fún wa o. Ire o, ire o, ire kàbìtì.